agbára black seed oil abatu sauda láti fi kojú èyíkéyìí nínú àrùn àbáìsàn tó máa ń sábà da àwọn obìnrin láàmú tí ò kí ń jẹ́ kí wọ́n róyún ní. Fún àpẹẹrẹ, ẹni tí ò rí mẹ́sìsì ẹ̀ mọ́, tí ò rí nǹkan oṣù ẹ̀ mọ́, tí nǹkan oṣù ẹ̀ ń ṣe ségesège, àbóbìnrin tí ní ń dùn, oríṣiríṣi èyíkéyìí nínú àwọn àìsàn tó máa ń da àwọn obìnrin láàmú tí ò kí ń jẹ́ kí wọ́n lè conceive, òun ni mo fẹ́ júwe bá ṣe máa lò pẹ̀lú black seed oil. Síwájú kí n tó sọ sílẹ̀, kí n tó kọ yín, ẹ gbìyànjú tẹ́ bá ṣiṣẹ́ ìtàn àbí kẹ́ tó ṣiṣẹ́ yìí, nǹkan tẹ́ bá lágbára ẹ ṣe sàárà fáwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Ẹ dẹ̀ má gbàgbé láti gẹ́ẹ̀tì all-in-one àbàìṣeékì àfàgbà natural apps. Àwọn ẹ̀kọ́ tá a lọ kọ́ ní India, ní China, ní Arab country àti láfíríkà wa, àwọn egbòogi tó lágbára lápapọ̀ sínú ẹ̀. Ó ń wo more than 300 àìsàn ló ń wò. Àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni, ó lọ́wọ́ ayé nú ni, á ti lò nǹkan sí kò lọ ní. Kì í ṣe bí all-in-one àbàìṣeékì àfàgbà natural apps bí sínú ta'ala ẹ máa dúpẹ́ fún Ọlọ́run lórí ẹ̀. Àkínrórun sùn ni, àlìjọ̀nú ń dá láàmú ni, àwọn ẹ̀mí òkùnkùn ń dá láàmú ni. Ẹ get all-in-one. À ń ṣe promo ẹ̀ lọ́wọ́ ní Nàìjíríà báyìí at rate of 15,000 naira. So ẹ gbìyànjú kẹ́ get all-in-one. Àwọn egbòogi táwọn Chinese, táwọn Indian tí wọ́n máa ń lò fún ètò ìlera wọn táwa kọ́ níbẹ̀ lání ká máa jẹ, káwọn èèyàn wa máa jàǹfààní níbẹ̀. $125 ló bá jáde ní lab, àmọ́ mo ní kó máa ṣàǹfààní fún àwọn èèyàn wa ní Nàìjíríà. À ń ṣe promo ẹ̀ lọ́wọ́ ní 15,000 naira. Àti fún ẹnikẹ́ni tó bá ní ìpèníjà lórí èyíkéyìí nínú àrùn, nínú àìsàn àbí spiritual problem, àbálìjọ̀nú yọ lẹ́nu àbí nǹkankan, ẹ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department. Ẹ WhatsApp wa lórí nọ́mbà yìí. Haida fẹ́ get product wa ni, àbẹ́fẹ́ ṣàlàyé nǹkankan fún wa ni, ẹ WhatsApp wa lórí nọ́mbà yìí +2761295638 lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa lórí nọ́mbà yìí +2761295638. Àdúrà ló ń gba agbára kọ́. So gẹ́gẹ́ bá ṣe ń bá lọ, èké nínú àrùn tó ń da obìnrin láàmú láti lè ṣe kíni tí ò jẹ́ kí wọ́n tètè lè conceive, ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì black seed oil. Tó bá ti gẹ́ẹ̀tì black seed oil yẹn, bu ṣíbí méjì sínú omi tó lọ́wọ́rọ́, wá bu ṣíbí láìmù méjì sí, lemon juice méjì bú sí, táàmù sánsọ̀ wẹ́wẹ́ àbí lemon, bu ṣíbí ẹ̀ méjì sí, kó dẹ̀ ṣe kíni, kó dẹ̀ bu ṣíbí lime méjì sí, kó wá ṣíbí black seed oil méjì, kó wá mix ẹ̀ pọ̀, kó mú for complete 1 month láàárọ̀ àti lálẹ́.